a kì í lagbó títí ká mọ́ kan lé, a kì í rìnrìn títí ká mọ́ kan ọjà, a kì í gbé àwòrán gẹ̀gẹ̀ títí ká mọ́ fọwọ́ rẹ̀ tì síbì kan. Ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Síwájú náà gbogbo ẹ̀yin tẹ́ tí tẹ sàbọ̀nì ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nì sí yìí, kẹ́ ẹ sì bá wa tẹ láìkà ìyẹn ibi àtàǹpàkò tó gbẹ́nu sókè yìí kó tó di pé a máa ṣí gàba lórí ètò. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. Àní bí wọ́n ṣe gbé Adéṣẹwà dé àgọ́ ọlọ́pàá, kí ni àwọn nǹkan tó kọ kalẹ̀ nípa Ṣákírà? Kí làwọn ọ̀rọ̀ tó sọ nípa Ṣákírà? Ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé. Àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Àní bí àwọn ọlọ́pàá ṣe ń fi ọ̀rọ̀ wá Adéṣẹwà jẹ́wọ́ gbogbo ohun tó mọ̀ nípa ìrìn àjò Ṣákírà lọ́jọ́ náà lọ́hùn-ún. Ó ní lóòótọ́ àti lódodo lòún gbé Ṣákírà fún bàbá olówó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ajénifújà. Torí ní ọjọ́ tí Ajénifújà wá Adéṣẹwà wá síléèwé, ọjọ́ yìí gan-an ni Ṣákírà fẹ́ lọ bá ẹ̀gbọ́n rẹ̀ pé kó bá òun lọ bẹ Túnjí, torí ẹ̀rí ọkàn ń dà òun láàmú pé tí Túnjí ò bá tiẹ̀ lè fẹ́ òun padà kó sáà ti dáríjì òun kóun lè gbádùn lọ́kàn. Bí Ṣákírà ṣe fẹ́ mọ lọ lọ́jọ́ yìí, ó rí Ṣẹwà àti Ajénifújà lábẹ́ igi kan nínú ọgbà iléèwé wọn. Ṣẹwà pe Ṣákírà yín pé kó wá. Ṣákírà lọ bá wọn lábẹ́ igi yìí. Adéṣẹwà ní Sweet 16, Honorable Ajénifújà nìyí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ni. Wọ́n dẹ̀ nílò ọmọ tó máa bá wọn ṣeré lálẹ́ yìí. Ṣákírà nawọ́ sí Ajénifújà, ó ní háì. Ajénifújà náà nawọ́ sí i, wọ́n sì bọ́ra wọn lọ́wọ́. Ṣákírà wá kọjú sí Adéṣẹwà, ìyẹn ọ̀rẹ́ rẹ́rùnrẹ́rùn rẹ̀. Ó ní ọ̀rẹ́, mi ò ní lè tẹ̀lé Ajénifújà lọ torí mo fẹ́ dé ọ̀dọ̀ àǹtí mi. Ó dẹ̀ ṣe pàtàkì, òun sì máa lò tó ọ̀sẹ̀ méjì níbẹ̀ láti ṣètọ́jú ara òun dáadáa kí ìdánwò àṣekágbá tó wọlé dé. Ṣẹwà ní hèyà, tí kì bá ṣe ti aláàjì tó ń dúró dè mí ni, èmi fúnra mi ní bá lọ ṣiṣẹ́ yìí. Oògùn ṣé $2,000 yóò wá lọ sátẹ́gùn ni? Bí Ṣákírà ṣe gbọ́ orúkọ owó yìí, ó pariwo, ó ní 2,000 what? Ajénifújà dáhùn ó ní bẹ́ẹ̀ ni $2,000 tó o bá tún ṣeré fún mi dáadáa mo lè bínú fún ẹ nílé mi kan tó wà ní estate. Ṣákírà ní wáò, ṣé fún alẹ́ ọjọ́ kan ṣoṣo péré? Ajénifújà ní bẹ́ẹ̀. Ṣákírà ní tó bá rí bẹ́ẹ̀ mo máa tẹ̀lé yín lọ. Tó bá ti di àárọ̀ ọ̀la màá máa lọ sọ́dọ̀ àǹtí mi. Hey, kábíyèsí ọlọ́run, ẹ̀yin obìnrin pẹ̀lú owó. Àmọ́ ṣá, òfò ẹnìkan kò ní ṣe ẹlòmíì, àti pé ajá tí ó bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Pẹ̀lú tí Ṣákírà sọ yìí, inú Ṣẹwà dùn. Ó sáré dìmọ́ Ṣákírà, ó ní o kú oríire ọ̀rẹ́ mi. Tí èmi náà bá ti ṣetán pẹ̀lú aláàjì, mi lọ sinmi díẹ̀ nílùú wa. Èmi náà yín sì lo ọ̀sẹ̀ bíi 2 níbẹ̀. Adéṣẹwà ní ó yá ẹ jẹ́ ká tètè mọ́ lọ kí èmi sọ̀kalẹ̀ sídìí igi ìrókò. Ẹ̀yin aráalé, ǹjẹ́ ń fọkàn bá mi bọ̀ bí Adéṣẹwà ṣe bá wọn dé ìdí igi ìrókò? Ibẹ̀ la mórílé yìí o. Ọ̀dà náà ẹ jẹ́ ń tẹ̀síwájú. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò, mo ṣojú mi gbére. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Honorable Ajénifújà ṣílẹ̀kùn ọkọ̀, gbogbo wọn sì wọlé. Ajénifújà ṣáná sí mọ́tò,
wọ́n sì mórílé ọ̀nà. bí wọ́n ṣe dé ìdí ìrókò yìí ni Adéṣẹwà dá ọ̀nàrẹ́bù dúró. Adéṣẹwà sì bọ́lẹ̀ ní tirẹ̀. òun àti Ṣakira sì ṣèlérí fúnra wọn pé àwọn yóò pera tàwọn lálẹ́. wọ́n sì juwọ́ síra wọn. Adéṣẹwà ń wọ ọkọ̀ ajénifújà títí tí ajénifújà sì fi gbé Ṣakira lọ tán. lẹ́yìn náà Adéṣẹwà wá kọjá sí òdì kejì ọ̀nà láti dúró de Àlájì èèyàn oníbàárà tiẹ̀ náà. ẹ̀yin obìnrin ẹ sì ṣọ́ra pẹ̀lú ilẹ̀kùn ajé tí ó bá mi Elédùà dá sí yín lára. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. lẹ́yìn tí Adéṣẹwà ṣe gbogbo àlàyé yìí fún àwọn ọlọ́pàá obìnrin kan béèrè lọ́wọ́ rẹ̀ ń pè kí ló dé tí wọ́n wo ẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ mọ́ láti gbà yẹn. Ṣẹwà ní mo pè é lálẹ́ ọjọ́ yẹn gan-an gẹ́gẹ́ bí àdéhùn wa ṣùgbọ́n nọ́mbà rẹ̀ kò lọ. mo wá rò sọ́kàn yín pé ó pa fóònù rẹ̀ ni. torí bẹ́ẹ̀ la máa ń ṣe tá a bá ti wà lórí pápá tí a bá fẹ́ kẹ́nìkan dí wa lọ́wọ́ iṣẹ́ wa. ráyé oníṣìná lóde àwọn oníṣìná ò mọ̀ ráyé wà. Ṣẹwà ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. ó ní ọjọ́ kejì tí èmi ń lọ sí ìlú wa ni àwọn olè dá mi lọ́nà tí wọ́n sì gbá fóònù tèmi náà. ọlọ́pàá yìí ní ibo wá nílé ajénifújà yìí fún wa ní àdírẹ́sì ibẹ̀. Ṣẹwà wá bú sẹ́kún gbàràgàdà. ó ní mi ò mọ̀lé rẹ̀ kílọ̀bù lèmi àti ẹ̀ ti pàdé. lẹ́yìn orúkọ rẹ̀ tó sọ fún mi ò tún mọ nǹkan kan nípa rẹ̀ mọ́. gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin mọ́ndíyá tẹ̀ ń jùdí kiri gbogbo ẹ̀yin òrékè lẹ́wà àti òrékè lẹ́sẹ̀ àti òrékè nígbà àyà ẹ ṣe rọra kẹ́ má bàa kó sí páńpẹ́ ayé. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. ọlọ́pàá ọkùnrin kan dáhùn ìpè ẹni tó pàdé ní club ló wá gbé ọ̀rẹ́ rẹ̀ fún kí ló dé tí wọ́n gan ò lọ ṣiṣẹ́ yìí fúnra. Ṣẹwà ṣàlàyé pé ọjọ́ yìí gan ni Àlájì fẹ́ gbé mi lọ síbi tí wọn yóò ti bá mi tòwé ìrìn àjò tí ń fi lọ sókè òkun ìyẹn passport. ọlọ́pàá yìí ni wò ó ọ̀rọ̀ rẹ ti kọjá ibi tá a wà yìí. níwọ̀n gbà tó o ti mọ ilé ẹni tó gbé ọmọ ọlọ́mọ fún òun lọ sí ilé ẹjọ́ ní Monday. Adéṣẹwà káwọ́ mọ́rí ó ní ilé ẹjọ́ kẹ̀ ayé mi ti bàjẹ́. ìgbọ́dọ̀ gún wa kẹ̀kẹ́ fàyà Elédùà yọ mí nínú ewu. kí a má fọ̀rọ̀ gùn wọ́n gbé Adéṣẹwà dé ilé ẹjọ́ ní ọjọ́ Monday yìí. gbogbo ìgbìyànjú ìyá Adéṣẹwà láti fàdúrà jagun gbogbo bíbélì tí ń kà gbogbo ìṣọ́ òru tí ń ṣe kó tó di ọjọ́ Monday yìí pàbó ló já sí o. torí gbogbo ìgbìyànjú àti ìlàkàkà agbẹjọ́rò tí wọ́n gbà fún Adéṣẹwà náà pàbó ló já sí. torí adájọ́ yarí kanlẹ̀ ó kọ̀ láti gba onídùúró Adéṣẹwà ó sì sún ìgbẹ́jọ́ yìí sí oṣù 3 kí wọ́n fi ṣe ìwádìí ohun tó ṣẹlẹ̀ sí Ṣakira. adájọ́ yìí sì pàṣẹ kí Adéṣẹwà lọ wà látìmọ́lé ọlọ́pàá títí di ìgbà náà. odindi ọmọ alàgbà ìjọ ṣé ká wá sọ yín pé àdúrà ìyá Adéṣẹwà ò gbà ni. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. lóòótọ́ Adéṣẹwà náà kò mọ ilé àti ọ̀nà ajénifújà kódà gan wọ́n júwe ilé ijó tí wọ́n ti pàdé yìí gan fún ajénifújà ni láti lọ wá ọmọbìnrin tí yóò fi ṣe ètùtù ajé rẹ̀. bí ajénifújà ti délé ijó yìí owó dọ́là ní ajénifújà ń ná nílé ijó yìí. owó dọ́là yìí gan ló ranjú mọ́ Adéṣẹwà tó fi jó lọ síwájú ajénifújà láti gbéra rẹ̀ fún un. lẹ́yìn tí wọ́n jọ jó pẹ̀lú ajénifújà díẹ̀ wọ́n lọ jókòó láti sọ̀rọ̀. ajénifújà sọrúkọ rẹ̀ fún Adéṣẹwà ó sì fi kún ọ̀rọ̀ rẹ̀ yìí pé òun ṣẹ̀ṣẹ̀ dé látòkè òkun ni òun sì nílò ọmọ tí yóò bá òun ṣeré. lẹ́ẹ̀kan náà ní Adéṣẹwà ní ó ti yá. ráyé obìnrin lóde. ta
bàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. Ajénifújà ní rárá kì í ṣe ní kíákíá bẹ́ẹ̀ torí ẹ̀rù àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń bà mí lẹ́rù púpọ̀. Ajénifújà ní kó jẹ́ kílẹ̀ mọ́ná ṣẹ́wà ní mi ò lè ráyè lọ́jọ́ kejì ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ kan tí ń gbé fún yín. Wọ́n jọ dúnàádúrà lórí iye tí Ajénifújà yóò san fún ọ̀rẹ́ rẹ̀ yìí àti iye tí Ajénifújà yóò san fún Ṣẹwà gan lára. Ajénifújà sì gbé owó tí Adéṣẹwà fún. Wọ́n wá fúnra wọn ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Adéṣẹwà sì júwe ọgbà iléèwé wọn fún wípé kó wá pàdé òun níbẹ̀ lọ́jọ́ kejì. Bí Adéṣẹwà ṣe gbé Ṣákírà fún Ajénifújà lélẹ́yìí o. Kí ló wá ṣẹlẹ̀ láàrin Ṣákírà àti ọ̀nàrẹ́bù Ajénifújà lẹ́yìn tí wọ́n já Adéṣẹwà sídìí igi ìrókò tán? Mò ń bọ̀ mi ì tí ì dé. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Àṣé lẹ́yìn tí wọ́n já Adéṣẹwà sílẹ̀ nídìí igi ìrókò bí Ajénifújà ṣe gbé Ṣákírà dé ibì kan tó dá páropáro ó yọ aṣọ funfun ìnùjú kan jáde lápò rẹ̀ tó sáré fi nu Ṣákírà lójú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní Ṣákírà sọ orí nù bí ẹdìrẹ kérésì tí ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ bọ́ lára rẹ̀. Ṣákírà sì sùn lọ fọnfọnfọn. Wọ́n rìn síwájú díẹ̀ kí Ajénifújà tó wa ọkọ̀ yà sí ọ̀nà inú igbó kan. Àwọn ọmọ wa ò ní ṣìrìn ẹ bá ń ṣàmì àdúrà. Kí ló ṣẹlẹ̀ sí Ajénifújà àti Ṣákírà lọ́nà inú igbó yìí? Ẹ bá mú bẹ̀ dání mò ń padà bọ̀ wá bẹ̀. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. Bí eré ìdánwò àṣekágbá parí nílé ẹ̀kọ́ gíga. Wọn ò gbúrò Ṣẹwà àti Ṣákírà kó kópa nínú ìdánwò yìí. Ní ọjọ́ kan ìyá Adéṣẹwà ó bẹ̀ alàgbà ìjọ ìyẹn bàbá Ṣẹwà yín pé kó jẹ́ kí àwọn lọ wo Adéṣẹwà látìmọ́lé ọlọ́pàá. Ṣùgbọ́n bàbá Adéṣẹwà yarí kanlẹ̀. Ó ní pé láéláé òun ò ní débẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti ọ̀rọ̀ Bíbélì tí ìyá Adéṣẹwà ń sọ fún alàgbà ìjọ, bàbá Adéṣẹwà gbà. Àwọn méjèèjì sì lọ yọjú sí Adéṣẹwà látìmọ́lé ọlọ́pàá. Wọ́n bá Adéṣẹwà kẹ́dùn. Wọ́n sì ń jẹ́ kó yé yín pé ohun tí mò ń gbẹ̀yìn ọmọ aláìgbọràn òun leléyìí. Lẹ́yìn tí àwọn òbí Adéṣẹwà padà sílé, Adéṣẹwà wá káwọ́ mọ́rí. Ó wá kábàámọ̀ gbogbo ìwà ìranù tó rawọ́lé ní gẹ́lẹ́ tó wọ ilé ẹ̀kọ́ gíga. Ó ní Ọlọ́run o, odindi èmi ọmọ pásítọ̀. Mo wọ skul tán, mo wá gbégbá ìrégbè, mo gbàgbé ilé tí wọ́n ti bí mi. Ó mà ṣe o, mo tún fi tèmi kó bá ọmọ ọlọ́mọ. Bóyá wọ́n ti pa Ṣákírà dànù ní ìsinyìí mi ò mọ̀. Bóyá wọ́n ti fi Ṣákírà ṣe oògùn owó ní ìsinyìí kò sí ìtóye mi. Ẹ̀wọ̀n rèé níwájú mi. Ọ̀nà dà tí mi ò fi ní di ẹlẹ́wọ̀n tí wọn ò bá rí Ṣákírà títí di ìgbẹ́jọ́ tó ń bọ̀. Mi ò tún lè kàwé gboyè mọ́. Adéṣẹwà tún bú sẹ́kún ó sì ń sunkún kíkankíkan. Ṣèbí àbámọ̀ náà ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀. Ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. Orí ẹkún yìí ló wà tí àyà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ru sókè. Ó jọ bíi wípé èébì fẹ́ mọ̀ gbé. Ó ń ṣe bíi ń pó fẹ́ bì. Ó sáré di irin ẹnu ọ̀nà ibi tí wọ́n tì í mọ́ yìí mú. Ó sì ń gbá irin yìí ní kíkankíkan torí kò fẹ́ bì síbi tí wọ́n tì í mọ́ yìí. Irin tí ń gbá kíkankíkan yìí ni ọlọ́pàá obìnrin kan tó wà ní àbáwọlé ọ̀nà ibi tí wọ́n tì í mọ́ yìí sí gbọ́. Ọlọ́pàábìnrin yìí sì ń bọ̀ láti wá wo ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí ọlọ́pàá yìí tó súnmọ́, Adéṣẹwà ti bì sílẹ̀ẹ́lẹ̀. Òórùn èébì yìí bọ ọlọ́pàá yìí nímú. Ọlọ́pàá yìí sì sáré fi ọwọ́ bomú rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí tábìlì tẹ́ ń jẹun lọ́wọ́lọ́wọ́, mo tọrọ àforíjì níbi tá a dé yìí. Ẹ má fi ṣèbínú. Ọlọ́pàá yìí ní kí ló ṣe ẹ́ tó ń bì bí olóyún ọ̀fọ̀ ọ̀rọ̀.
ìbéèrè ọlọ́pàá yìí ló mú Adéṣẹwà rántí pé gbogbo àkókò tóun lò lọ́dọ̀ àwọn òbí tòun òun ò rí nǹkan oṣù tòun tó sì ti pinnu pé tóun bá ti padà síléèwé òun yóò wá nǹkan ṣe sí i, bóyá kó gbé nǹkan jẹ láti fọ oyún yìí dànù àbí kó lọ ọ̀dọ̀ àwọn dókítà láti bà oyún yìí jẹ́ mọ́ lára. ṣùgbọ́n rírò ní tẹ̀dá ṣíṣe ní tọlọ́hun, kò tí ì padà síléèwé ọ̀hún kó tó di pé àwọn ọlọ́pàá wá gbé e lọ́dọ̀ àwọn òbí rẹ̀. kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. bí Ṣẹ̀wá ṣe rántí báyìí ló ní ọlọ́pàá ní kí ló ṣẹlẹ̀. Adéṣẹwà ní ẹ jọ̀ọ́ mà, ṣé ẹ lè ṣe ìrànlọ́wọ́ kan fún mi. ọlọ́pàá obìnrin yìí ní ìrànlọ́wọ́ ò nìyẹn o. Ṣẹ̀wà ní ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín, ṣé ẹ lè bá mi rí nǹkan tí wọ́n fi ń ṣe àyẹ̀wò oyún. ọlọ́pàá yìí mi orí ó ní àbí o ti lóyún kún tara rẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ sí ẹ nìyẹn o. ọlọ́pàá yìí ní ókè kò sí wàhálà, màá bá ẹ rà wá tí mo bá ti ń lọ jẹun, ṣùgbọ́n mo bá ẹ gbàdúrà yín pé kó má rí bẹ́ẹ̀ o, torí tó bá lọ rí bẹ́ẹ̀ àdánwò ńlá gbáà ní fún ẹ. ṣé ká wá sọ pé Adéṣẹwà ti wà lóyún báyìí ni? gbogbo ìgbà tó lò lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ó lóun ò mọ̀ rí nǹkan oṣù tòun. ẹ̀yin obìnrin tẹ́ wà létí ìgbọ́, mo tiẹ̀ gbọ́ pé nǹkan oṣù yìí máa ń ṣe ségesège. ṣé ká wá sọ pé nǹkan oṣù Adéṣẹwà ní ṣe ségesège báyìí ni? àbó ti lóyún? ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. ọlọ́pàábìnrin yìí ó ṣe bó ṣe wí, ó sì bá Adéṣẹwà ra ohun tí wọ́n fi ń ṣàyẹ̀wò oyún yìí bọ̀. bí Adéṣẹwà ṣe gba kinní yìí lọ́wọ́ ọlọ́pàá yìí, ó ṣe gẹ́gẹ́ bí èèyàn obìnrin ṣe máa ń ṣe é. èmi ò kúkú mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe é, àmọ́ nínú nǹkan tí mo rí gbọ́ ni pé Adéṣẹwà tọ̀ sínú ọ̀rá, ó sì gbé kinní yìí sínú rẹ̀ láti fi ṣe àyẹ̀wò ìtọ̀ rẹ̀. ṣùgbọ́n àyẹ̀wò fi hàn Adéṣẹwà pé Adéṣẹwà ti lóyún. Adéṣẹwà káwọ́ lórí, ó sì bú sẹ́kún gbàràgàdà. odindi ọmọ pásítọ̀ ló gbà àtìmọ́lé pẹ̀lú oyún. ọlọ́pàábìnrin yìí wá bá a, ó ní bóòní ṣé o ti ṣàyẹ̀wò kí lèsì? Adéṣẹwà dáhùn ìpè mà ayé mi ti bàjẹ́, mo ti lóyún. ọlọ́pàá yìí ní mẹ́wàá ń ṣẹlẹ̀ sí ẹ, bó o ṣe já tó, bó o ṣe ríta tó, o tún rí oyún òjijì. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. kì í kúkú ṣe pé Adéṣẹwà náà gọ̀ tó fi rí oyún òjijì. Ọlọ́run ló ṣetán láti mú ìdùnnú tó ṣubú layọ̀ fún un lọ́jọ́ tí aláàjì mú lọ síbi tí wọn yóò ti bá a ṣètò ìwé ìrìnnà àjò rẹ̀ lọ sókè òkun, ìyẹn passport. lẹ́yìn tó bá parí ìdánwò àṣekágbá nílé ìwé tán, ìdùnnú ọjọ́ yìí ló wà lọ́kàn Adéṣẹwà ni kò jẹ́ kí wọ́n lo ọ̀rá ìdáàbòbò nígbà tóun àti aláàjì fẹ́ ṣeré lórí pápá. torí bí wọ́n ṣe bọ́ sórí pápá báyìí, Ṣẹ̀wá kan fò sórí aláàjì ni láti bẹ̀rẹ̀ sí ní gbá pẹ́náǹtì oríṣiríṣi tó mọ̀ ń gbá. kò rántí kọ́ńdọ́ọ̀mù mọ́, ṣé bẹ́ẹ̀ lẹ mọ́ ń pè é. ìṣẹ̀lẹ̀ àwọn adigunjalè tó kò lójú ọ̀nà nígbà tó ń padà lọ sí ìlú wọn ó ti tún da gbogbo ọkàn rẹ̀ rú. kò jẹ́ kó rántí láti wá nǹkan kan ṣe sí i, bóyá kó mi àwọn oògùn kan sórí rẹ̀ àbí kó mu àwọn àgbo kan sórí rẹ̀ láti fọ gbogbo nǹkan tí aláàjì dà sí i lára dànù. èyí ni ló jẹ́ kí oyún fi jókòó sí i lára. ó ṣe mí kò ṣọkọ, orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. nígbà tí oṣù mẹ́ta pé tí wọ́n padà sílé ẹjọ́, gbogbo ìwádìí tí wọ́n ṣe wọn ò padà rí Ṣakira. Adéṣẹwà náà kò sì tako ẹ̀sùn tí wọ́n fi kàn án, torí ẹ̀rí ti fojú hàn gbàǹgbà yín pé ó gbé ọ̀rẹ́ rẹ̀ fún bàbá olówó kan ni. adájọ́ wá ní lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò fún ìjọba àti àwọn agbẹjọ́rò fún ọ̀daràn, ẹ̀rí fi hàn gbàǹgbà yín pé olùjẹ́jọ́ yìí ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án.
fún ìdí èyí ìdájọ́ mi rèé. Ìyá Adéṣẹwà ń gbọ̀n pìpìpì níbi tó jókòó sí pẹ̀lú báíbù nígbà àyà rẹ̀. Àbíamọ tòótọ́. Adájọ́ ní ìdájọ́ mi rèé. Ilé ẹjọ́ yìí fi Adéṣẹwà sí ẹ̀wọ̀n ọdún 5 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára kó lọ fi aṣọ péńpé roko ọba. Ìyá Adéṣẹwà dákú lọ rọgbọdán pẹ̀lú báíbù nígbà àyà. Wọ́n fẹ́ atẹ́gùn sí màmá. Wọ́n wọ́n omi lé màmá lórí kí màmá tó jí sáyé. Báyìí ni Deborah Adéṣẹwà tí gbogbo ayé mọ̀ sí sẹ́sí màmá ó ṣe di ẹlẹ́wọ̀n toyúntoyún. Odindi ọmọ alàgbà ìjọlọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú oyún kò tó wá jẹ́ oyún ọmọ ọkọ, oyún ọmọ àlè. Ẹ̀yin aráalé, àwọn ọmọ wa ò ní ṣìrìn. Kí ló wá ṣẹlẹ̀ sí Ṣakira lọ́dọ̀ ajénifúnjà? Ẹ̀yin aráalé tẹ́ wà létí gbọ́. Nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ sí Ṣakira lọ́dọ̀ ajénifúnjà o. Ojú Ṣakira mọ̀ rírì kúrì lọ́dọ̀ ajénifúnjà. Kódà ohun tí ojú Ṣakira rí lọ́dọ̀ ajénifúnjà, mi ò gbàdúrà rẹ̀ fún ọmọ ọ̀tá mi. Ẹgbọ́n náà kí ni ojú Ṣakira rí lọ́dọ̀ ajénifúnjà? Nǹkan kan mọ̀ ń ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí. Ohun tí owó yóò dálẹ̀, agbára owó gan ò ní ká a mọ́ lẹ́yìn wá ọ̀la. Gbogbo ẹ̀yin òbí, mo tún sọ yín pé ẹ tan kinní yìí sílẹ̀ kí àwọn ọmọ yín mọ̀ gbọ́. Gbogbo àwọn ọmọ tí yín náà tí wọ́n wà ní ìlú òdì kejì, ẹ fi ojú òpó Ohun Ìfẹ́sọmídà TV ránṣẹ́ sí wọn kí wọ́n darapọ̀ mọ́ wa lórí YouTube, kí wọ́n lè fetí gbé ìyàwó ọ̀rọ̀ níbi tá a dé yìí. Bí ajénifúnjà ṣe gbé Ṣakira wọnú igbó yìí, kí ló ṣẹlẹ̀ sí Ṣakira? Ẹjá fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí tẹ̀bi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì yìí, ẹ bá wa tẹ̀ ẹ́. Kẹ́ẹ̀sì tún mọ bá wa tẹ láìkà, ìyẹn bí àtàǹpàkò tó gbẹ́nu sókè yìí. Ẹ ṣeun púpọ̀. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn. Orí mi ò má burú. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mò ń dágbére lórí ètò, kìí ṣe ti kú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún dọ̀túnla lórí àkọ́tún ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Títí ọ̀túnla tá a tún máa pàdé. Mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀ bínú.